àkókò yìí wo kíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ dákun mo fẹ́ bẹ̀ yín, fídíò yìí ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi share kó dé gbogbo ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa níkànnì Àgídìgbo àti gbogbo olólùfẹ́ Oriyomi Hamzat fan pátápátá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Tẹ́ ẹ bá ti ń rí báyìí ẹ mọ bá mi share. Ẹ ṣé. Ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa. Orúkọ mi ni Ọpẹ́yẹmí Àjàgbé Ògìdàn Akérégbèdé níkànnì Àgídìgbo FM. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ Alhaji Abdulrahman Oriyomi Òkèké ọmọ Adékúnlé, ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àgídìgbo jákèjádò àgbáyé, gbogbo diaspora pátá gbogbo yín la kí. Mi ní pẹ́ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó fẹ́ mọ̀, ẹni tó béèrè ọ̀rọ̀ wọ́n ní ló fẹ́ di ẹ̀ gbọ́. Wọ́n dẹ̀ ní pé gbogbo ajá tó bá gbó kọ́ lèèyàn máa ń sọ̀kò mọ́. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn Alhaji Oriyomi ò fèsì, àwọn ọmọ rẹ̀ náà ò fèsì. Ṣùgbọ́n gbà tó di pé ìbéèrè pọ̀ táwọn kan fẹ́ máa fi ṣe jẹun tó kálukú náà fẹ́ blow látara ẹ̀ ló jẹ́ kí mi kan ọ̀rọ̀ jáde láti sọ ohun tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Mr. Akinyefa. Ṣé rí láyé yìí tẹ́ ẹ bá débì kan tẹ́ ẹ bá ń bá yàn ṣiṣẹ́ ẹ máa ṣèṣe, ẹ kọ́kọ́ lọ mọ̀ lọ́kàn yín tẹ́dà bá ń bẹ láyé kó kọ́kọ́ mọ̀ yìí pé téèyàn bá bóníṣẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ ò ṣiṣẹ́ o, bí èèyàn sì bóníṣẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ ò ṣiṣẹ́, ìyẹn àkọ́kọ́. Ẹ̀ẹ̀kejì, tó o bá wà níbì kan tó o bá síbẹ̀ jẹ́ kí wọ́n máa rántí rẹ yìí pé tó bá jẹ́ pé gbàlagbàjà fi ń bẹ lọ́dọ̀ wa ni òun ló máa ń dí àyè mú. A jẹ́ pé irú onítọ̀hún nígbà tí fi ń bẹ níbi tó wà yẹn ó ṣe dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta, tó o bá wá wà nílé iṣẹ́ kan àbó wà lọ́dọ̀ ọ̀gá kan tọ́gá yẹn bá fìfẹ́ hàn ṣe ẹ́, kódà kó jẹ́ wípé ẹjọ́ jẹ́ mate tó sì mọ̀ pé àwọn jọ jẹ́ ẹgbẹ́, tó mọ̀ pé àwọn jọ jẹ́ ẹgbẹ́, tó wá mú ọ pé ọ̀rẹ́ mi ní lágbájá tí mo mú ọ̀rẹ́ tó dé ṣiṣẹ́ lábẹ́rẹ́ tí ń san sálárì fún ọ, lẹ́yìn sálárì títún ṣe àwọn nǹkan míì fún ọ tó jẹ́ pé àwọn tí wọ́n wà lábẹ́rẹ́ gan wọn ráǹfààní tí wọn náà ń jẹjẹ, tó wá súnmọ́ gá yẹn rọra máa ṣe o, mọ ìyá ayọ̀ pọ̀rọ̀, mọ ìyá ayọ̀ bọ́. Ó di mẹ́ta àbí? Ẹlẹ́ẹ̀kẹrin tí mo wá sọ ni pé gbogbo ohun tó bá débẹ̀ dà níbi tó bá ti ń ṣiṣẹ́ kéèyàn máa ṣe sùúrù kó tó make a final decision. Níbo ni mò ń lọ lórí ọ̀rọ̀ Mr. Akinyefa? Ẹ̀yin tẹ́ ń béèrè. Ẹlẹ́ẹ̀karùn-ún tí mo fẹ́ fi kún, ìwọ tó bá jọ̀gá ní iṣẹ́ àbí ìwọ tó bá gbé nǹkan kalẹ̀ tó bá gbà yẹn ṣiṣẹ́, má dúró dìgbà tí wọ́n bá tiẹ̀ jẹ́. Táyé ò bá bú ọ jẹ́ wọn ó bú ọ, ìwọ ni má jẹ́ wọn bá tiẹ̀ jẹ́ o, torí Yorùbá ní ẹni tó bá kọ́kọ́ bá tẹni jẹ́ ẹni ó fi bú ni. Ẹ jẹ́ wá bọ́ sórí ọ̀rọ̀ Mr. Akinyefa. Àníjà o, àníjà àta bàtà jọ wà mọ̀ bá a ṣe máa ń ṣe, torí pé gbogbo àwa tá a jọ mọ Oriyomi kódà kéèyàn jẹ́ èjì wa kó jẹ́ pé ẹ̀yìn wa nírú onítọ̀hún ló bẹ̀rẹ̀ ẹsẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti dọ́dọ̀ ga wa tọ́ga wa ti ṣe ara àwọn ọ̀rẹ́ mi ni tó bá ti fi lè sọ ọ̀rẹ́ tọ́ga ti wá sọ yẹn ìmú ọ̀rẹ́ láàmú mu ohun tí ló kàn lè tora rẹ̀ síbi tí ó bá tó sí lọ́dọ̀ wa. Alẹ́ nìkan àmọ̀gbà tó ń kálukú ọṣẹ́ yìí mi ní fìbò Mr. Soul of Radio tó wà ń bì, òun àtọ̀gá wa bọ́gà sí máa ń mú gbogbo wọn lọ́rẹ̀ẹ́ nù, àmọ́ bó ṣe máa ń ṣe sí wa kò ń sì ṣe ọ̀gá rárá, iṣẹ́ ọ̀gá wa ló náà máa ń ṣe, àjọ máa ṣeré, àjọ máa ṣàwàdà, àjọ máa sí gbogbo ẹ̀ bọ̀ kò pé kárí fi hàn àmọ́ fi ṣàyẹ̀. Kí ni mo wá fẹ́ sọ nípa Mr. Akinyefa? Ẹ̀yin tẹ́yin náà nílé iṣẹ́ tó ń kálukú ń gbàdúrà kí tòun ọ̀dà tí ó sì fẹ́ kí ilé iṣẹ́ owó, ẹ bá mi rí sí sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ mú lẹ́b tv tó súnmọ́ díẹ̀. Tẹ́ ẹ bá rántí pé níjọ́ Saturday kan ẹ gbọ́n Mr. Akinyefa, issue kan ṣẹlẹ̀ láàrin ilé iṣẹ́ àti wọn nípa àwa wọn náà ni o. Mr. Program Director
ó dẹ̀ pé Mr. Akinyefa báyìí wọ́n ní àwọn ń bọ̀ lọ́la gbogbo asọ́kọ́lá àṣà lóru. Mr. Akinyefa ò wá níjọ́ Saturday yẹn rárá. The same program, the same concept tí wọ́n ṣe ní Àgídìgbò wọ́n dẹ̀ gbé lọ sí water radio wọ́n lọ ṣe. Tó bá jẹ́ yìí ni ṣe ẹ̀jẹ̀ gbàrú ẹ̀. Tá a bá wà fully prepared, that minute káfẹ́fẹ́ ọlọ lófo ká mọ̀ ṣe program mọ́ kí wọ́n wá kára wọn kó nǹkan pa àwọn jẹ́ nǹkan. Ìdí tí mo fi sọ yìí pé tí ìbá bó iṣẹ́ ṣiṣẹ́ wọ́n ṣe ó ṣiṣẹ́. Ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n yanjú ẹ̀ wọ́n bẹ̀bẹ̀ lórí ẹ̀ ò ní wáyé mọ́. Kí ló wá fa ilé ibi tí mo lọ gan-an tí wọ́n fi resign fúnra wọn. A point of correction ṣá mà gbogbo àwa tá à ń sọ̀rọ̀ Àgídìgbò kọ́ ló Àgídìgbò ò sáàkì èèyàn Alhaji Oriyomi Hamzat ò sáàkì èèyàn rẹ̀ nílé iṣẹ́ ká sòdodo kò sáàkì èèyàn rẹ̀. Mr. Akinyefa ló fìwé lẹ̀ fúnra ẹ̀. Ṣé wàá fẹ́ gbọ́ kí ló wá fa sábàbí? Adélabú tẹ́ gbé wáyé iṣẹ́ ẹ̀yìn kọ́ ẹ tíráì rẹ̀ tẹ́lẹ̀ ń gbé bọ̀ kò wá gbogbo payín kò wá ọ̀tọ̀ lẹ́ni tó ṣiṣẹ́ Adélabú wá fún yín níjọ́ yẹn. Níjọ́ Saturday tá a wá ń sọ yìí ó kù ọ̀la tí Adélabú àti Teslim tí wọ́n wà iléeṣẹ́ pé Mr. Akinyefa pé òfin tá a fẹ́ gbé kalẹ̀ nítorí ọ̀la ni ẹjọ́ torí Ọlọ́run Mr. Akinyefa ẹ̀yin máa ń lo 2 hours ẹ máa bẹ̀rẹ̀ ní 7:30 ẹ parí ní 10. Àwọn olóṣèlú méjì tí ń bọ̀ lọ́la yìí ẹ mọ̀ tó wà láàrin wọn ẹ mọ̀ yìí pé Adélabú inú APC ló ti ya kúrò tó fi lọ sákọ̀ọ̀dù gbogbogbò sì wà àfẹ́ wàhálà ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ẹ rọra lo 2 hours the remaining 30 minutes tó kù táwọn Adélabú bá ti lọ 30 minutes yẹn á fi tètè jẹ́ kí wọ́n máa lọ tí wọ́n fi ní bára wọn 10 la fún àwọn honourable Teslim senator Teslim 10 la fún wọn táwọn ó dé ìgbà táwọn bá fi dé àwọn Adélabú ti lọ kò ní sí wàhálà wọ́n ti jọ seal agreement yẹn bẹ́ẹ̀ wọ́n ti gbófin yẹn kalẹ̀ bẹ́ẹ̀. Mr. Akinyefa dé láàárọ̀ ó bẹ̀rẹ̀ program àwọn question Adélabú ṣe tó yẹ kó wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n lọ béèrè ìjà tó ń ṣẹlẹ̀ láàrin inú ẹgbẹ́ wọn ó wá tásìkò tó ti yẹ kí wọ́n sign up Mr. Akinyefa ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè pé kí ni Adélabú fẹ́ ṣe fáwọn aráàlú fún post tó context fún ẹ gbọ́ 30 minutes tí wọ́n ní kí wọ́n fi lẹ̀ káwọn Adélabú fi lọ kọ́mọ́ sí wàhálà Mr. Akinyefa ò gbọ́ wọ́n ti kọjá òfin tí iléeṣẹ́ gbé kalẹ̀ Mr. Akinyefa ò gbọ́ program director ó wọlé lọ bá wọn before láti nǹkan bíi 9:10 ní tí wọ́n fún wọn pé ṣé ẹ gbàgbé wọn mèrè wọn ní kò sí program director lọ bá wọn producer wọn lọ bá wọn ẹni tó tún jẹ́ overall director iléeṣẹ́ Àgídìgbò wọ́n tún wọlé Mr. Akinyefa tó rí wọn after tí wọ́n ti lo 30 minutes tí wọ́n ní kí wọ́n filẹ̀ Mr. Akinyefa ò tó dìde ó wá kù nǹkan bíi 10 minutes Alhaji wá dé wọ́n ní Mr. Akinyefa ò tí ì parí program ni àwọn honourable Teslim senator Teslim ti ń bọ̀ ṣe bó ládéhùn tá a jọ ṣe iléeṣẹ́ lánàá àjọṣe meeting ni Alhaji wọlé ló kù 10 minutes Mr. Akinyefa ò tó dáhùn wọ́n ṣe ń lò lọ bẹ́ẹ̀ tó bá ṣe ẹ̀yìn tẹ̀ ní iléeṣẹ́ ṣe ni yóò dùn ìtí mo wá fẹ́ kó ṣẹlẹ̀ ó wá padà ṣẹlẹ̀ Alhaji ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ kó di pé Àgídìgbò la lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjà kí wọ́n bà iléeṣẹ́ jẹ́ if anything happen ṣe fẹ́ ká mọ̀ gba condolence tó ẹ dákun ẹ ṣàánú wa o nǹkan báyìí ṣẹlẹ̀ o àbí nǹkan báyìí lọ ṣẹlẹ̀ l'Àgídìgbò Ọlọ́run ní jó rí bẹ́ẹ̀ nínú mo fi sọ fún yín pé má jẹ́ wọn bá tiẹ̀ jẹ́ o torí ayé ò páwọn ò bá tèèyàn jẹ́ èèyàn ní kéèyàn ṣọ́ra. Mr. Akinyefa wá lo táìmù yẹn ó wá kù 1 minute ó kù 2 minutes
despite that tẹ́lẹ̀ gan tí wọ́n bá ṣe program any program 5 minutes to ló ti yẹ ká sign off Mr. Akinyefa lò tán àti 30 minutes 25 minutes tó ti yẹ kó wọ́n filẹ̀ àti 5 minutes tá máa filẹ̀ fún láti play jingle anything tó bá wà Mr. Akinyefa lò tán despite that wọ́n tún rí aláàjì tó ní iléeṣẹ́ gangan tí wọ́n sì jọ sọ̀rọ̀ tí wọ́n sì dé àìfinipéni àìfihàn péyàn mi ò kí ẹ o ẹ bá mi ṣe àkíní ẹjọ́ tó lọ́lọ́ ẹ jẹ́ kó kà wọ́n gangan kó kan gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Mr. Akinyefa ò dìde tó bá ṣe èyí ńkọ́ aláàjì wa dìde nígbà wọn tó wá parí tán ẹ tún wá fẹ́ lọ́ọ̀jì pé gbogbo tá a ṣe yìí ẹ tún mọ̀ pàdé wá níbi kinní kan ẹ fẹ́ fi lọ́ọ̀jì tì yín lórí ẹni tó jẹ́ yí pé ń ṣe dáadáa sí yín ó mú yín bí ọ̀rẹ́ Mr. Akinyefa ṣe fẹ́ gbọ́ téèyàn bá sọ̀kù sórùlé yóò gbọ́ tẹnu onílé wọ́n ti sọ̀tàn gbà tẹ́yìn náà bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ̀yin àtàlájì ò kì í sọ̀rẹ́ rárá ẹ̀ kì í sọ̀rẹ́ alájì ti ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí anchor lórí program ṣẹ́fẹ́ gbọ́ kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ ṣẹ́ tẹ́ bá pàdé mi ẹ lè má kí mi I don't care mi mọ̀ yín tẹ́lẹ̀ tó alájì mo ṣe mọ̀ yín ayé fẹ́ gan ṣùgbọ́n tí mo bá ń báyàn ṣe màá báyàn ṣe tinútinú I don't care amọ̀gbà tẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ àti gbọ́tàn tẹ́ bá wúrú wà tẹ́ òwe mi àní gbọ́tàn àmọ̀ pé yín lọ́gàá náà ni ọlọ́run ṣàánú ẹ̀yin náà ti láwọn tẹ́ kọ́ ọ walillahi alhamdu mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sì ní jẹ́ kó bàjẹ́ kí n bọ́ sọ̀rọ̀ tí mò ń sọ lọ Mr. Akinyefa tún wá lọ́ọ̀jì rédíò tiwọn lórí rédíò Àgídìgbò lọ́dọ̀ ẹni tó jẹ́ pé ìgbà tẹ́ débì mi ò mọ̀ tẹ́yìn tí ló bọ̀ ṣùgbọ́n ìgbà tẹ́ dá Àgídìgbò a lè sọ̀tàn yín confam a lè sọ̀tàn yín amọ̀ntàlájì ṣe fún yín báwọn ò bá lè sọ kọ́mọ́dà bí ìrègùn àwa amọ̀ntàlájì ṣe fún yín ṣe tó yẹ kẹ́ ẹ fi sán nìyẹn nobody above mistake o ṣùgbọ́n téèyàn bá ti rẹ́yìn pé yẹn padà tí yín ti pọ̀ jù kò sẹ́ni tó kọjá àṣìṣe ẹ ṣe lákọ̀ọ́kọ́ ibẹ̀ yìí kan náà ni wọ́n rán lọ sọ́sùn nípa ààbò aláàjì ni ẹ lọ tẹ́nibọ̀dì má ṣe ẹ̀yìn ni kẹ́ ẹ ṣé kò ní èèmù tálájì fi ní kẹ́ ẹ ṣe ni kò rí bú ìròyìn ẹ tún wá mú online tí yín instead tẹ́ fi boost Àgídìgbò tí wọ́n fi rán yín lọ tẹ́mọ̀ sí ti wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ wá mú page tí yín ilẹ̀ fi stream live ìfàgídìgbò lẹ̀ ṣe mọ̀ pé kú bá gbogbo èèyàn gbà yẹn gbogbo àtọ́jẹ́ yín pé 34/7 ibi làwà wà tá a bá fẹ́ jáde pẹ̀lú aláàjì ni àwọn incident tó bá ṣẹlẹ̀ làwọn náà máa ń lò ní page ìgbà yẹn náà gbófin kalẹ̀ anybody gbọ́dọ̀ lólè kò gbọ́dọ̀ lóṣẹ́ iléeṣẹ́ mọ́ sáà wá lè jáde lọ láti máa wá tá a máa lò káàkiri gbogbo akọ́là àdè mọ́síkìtì ṣe nítorí wọn bá fi rán kálukú ní kọ́ mọ́ ṣe kí n padà sórí ọ̀rọ̀ mi èyí ló bí aláàjì inú tí wọ́n fi fa fẹ́dà alẹ́ ìjọ náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ Akinyefa ló yẹ̀yẹ́ ẹni tí ń fún lóúnjẹ kẹ́ni tí ń fún lóúnjẹ náà tó wúrú wà tó wù yẹn ẹ lọ bí wọ́n léèrè tí ò bá rí bẹ́ẹ̀ ẹni mo parọ́ ẹ lọ bí wọ́n léèrè ẹ ṣé àkíní ikú kàn wọ́n ẹ lọ bí wọ́n léèrè èmi ń ṣe báyìí ọ̀dọ̀ ẹni tí mo wà kó dẹ̀ ń ṣe báyìí ẹ já sódodo kẹ́tì wàá tán o bí Adélabú ṣe ń bẹ nínú stúdíò àwọn ọmọ ẹ̀yìn Adélabú àtàwọn títẹ̀sí wọ́n ti ń fa wàhálà ń ta Mr. Akinyefa attempt to it láti settle ẹ̀ bí pé kò kàn wọ́n aláàjì ló tún wá jáde ní stúdíò tí wọ́n jáde lọ síta wọ́n lọ pàṣẹ ọkọ̀ Adélabú ń pàṣẹ lọ kí wàhálà má fi ṣẹlẹ̀ I was there ẹ lọ bí wọ́n léèrè tí ò bá rí bẹ́ẹ̀ ẹni mo parọ́ ẹ lọ bí wọ́n léèrè ẹ ṣé àkíní ikú kàn wọ́n ẹ lọ bí wọ́n léèrè èmi ń ṣe báyìí ọ̀dọ̀ ẹni tí mo wà kó dẹ̀ ń ṣe báyìí ẹ já sódodo kẹ́tì wàá tán o
bí Adélabú ṣe ń bẹ nínú studio àwọn ọmọ ẹ̀yìn Adélabú àtàwọn títẹ̀sí wọ́n ti ń fa wàhálà ń ta. Mr. Akinyefa attempt to it láti settle ẹ̀ bí pé kò kàn wọ́n. Alhaji ló tún wá jáde ní studio tí wọ́n jáde lọ síta wọ́n lọ pàṣẹ ọkọ̀ Adélabú ń pàṣẹ lọ kí wàhálà má fi ṣẹlẹ̀. I was there. A jẹ́ pé tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ Alhaji fẹ́ dáadáa fún wọn ni àwọn ò fẹ́ dáadáa fàlàjì. Ẹ mọ̀ ìjà olóṣèlú bó ṣe máa ń rìnà. Alhaji náà ṣe lọ yanjú nǹkan yẹn wọ́n á ṣe padà wá wọ́n á ṣe bẹ̀rẹ̀ program. Ẹ̀yin èèyàn wá rí i pé wọ́n fa fẹ́dà wọn lẹ̀ àwọn kan ń sọ lẹ́nu wọn àríyáwó àbí kí ni wọ́n kó kọ wọn kò sí ní tí mo fẹ́ fi yẹn ṣe. Wọ́n ní ṣé torí Pálájì ló ní ilé iṣẹ́ ni ẹ̀yin náà dá ilé iṣẹ́ lẹ̀kọ́ lọ́n ṣe dáadáa fún yín ẹ gbé awo ti yín náà ẹ dá ilé ẹ̀kọ́ tẹ̀ tí ń kọ́ àwọn èèyàn lẹ̀ kẹ wá dálẹ̀ kí irú ọmọ lẹ́yìn tẹ̀ ń fún lówó oṣù abẹ́ gbà ṣiṣẹ́ kó ṣe irú nǹkan tá a sọ fún yín kẹ́yìn náà gbà wọn ò bá fi irú èyí lọ yẹn ò jẹ́ gbà ẹ̀yin jẹ́ gbarú ẹ̀. Ẹ wádìí ọ̀rọ̀ kẹ́ ẹ tó sọ̀rọ̀ àwọn nǹkan tó ń sọ pé Àgídìgbò sáàkì Akinyefa Àgídìgbò sáàkì Akinyefa rárá. Akinyefa lọ ní ọjọ́ Jímọ̀ ó fìwé lẹ̀ lọ́jọ́ Thursday òfin tó dẹ̀ ń bẹ́nu iṣẹ́ tó o bá fẹ́ kúrò in media tó o bá fẹ́ kúrò a month before wà á ti sọ wà á ti kọ̀wé tó o bá wá mọ̀ yìí pé o ò lè lo a month yẹn you will pay for that month tó o bá ti pay for it wọ́n á ọtún fẹ́ lómi tó máa ṣiṣẹ́ yẹn gbogbo oṣù kan tó lọ yẹn tó ti sọ fún wọn ó ti mọ wẹ́ lómi ilẹ̀ tó bá ti lóṣù kan yẹn tán you can go. Akinyefa ò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run já àwọn náà ga wọn ò ní takú síbi tí wọ́n dé ògo tí wọ́n tó ti bẹ̀rẹ̀ sí ní tàn yóò mọ̀ tàn ṣùgbọ́n irú ìwà tí wọ́n wù l'Agídìgbò irú ìwà tí wọ́n wù irú èèyàn bẹ́ẹ̀ l'Ọlọ́run yàn tàwọn náà tí wọ́n bá lè sàmí ẹ̀ kan ṣe tí wọ́n bá lè sàmí ẹ̀ kan ṣe kò sí ìta mọ́ gbogbo patronize àwọn èèyàn tí wọ́n dìdí wá s'Agídìgbò tí Mr. Akinyefa níta tẹ́ mú wọn mọ́ra ẹ tún ti torí incident tó ṣẹlẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé Àgídìgbò wọn ń bọ̀ ìtàlẹ̀ ti mú wọn tí wọ́n gbọ́ pé Mr. Akinyefa tẹ́ mú wọn mọ́lẹ̀ tẹ́ sọ wọ́n di client yín ẹ bẹ̀rù Ọlọ́run àìsọ tán lọ́yọ̀ mo kàn fẹ́lẹ́ ìfẹ́sì fún gbogbo àwa táwọn wò pé Alhaji ò ṣàìdá sí Mr. Akinyefa nínú gbogbo staff tó wà ń bì Mr. Akinyefa ni Alhaji pay attention respect fojú ẹ lọ bí wọ́n léèrè tí wọ́n bá fẹ́ sòdodo tí wọ́n fẹ́ rántí àtúbọ̀tán kí wọ́n sòdodo confam ní tí Alhaji ṣe fún wọn. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ó tán lẹ́nu ó kù níkùn tàbárẹ́ ni tó bá fẹ́ fèsì èmi ní ẹ sá fèsì fún ṣe ti gbọ́ kí èmi ní ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi èbú tẹ bá fẹ́ bú ọ̀rọ̀ tẹ bá fẹ́ sọ ẹ sẹ́ǹdẹ̀ sọ pé Yẹmí Àjàgbé Ògìdà Akédègbèdè tẹ bá fẹ́ béèrè nípa Mr. Akinyefa bóyá mo parọ́ àbí kan ẹ sẹ́ǹdẹ̀ sí mi ká wá gbé kalẹ̀ kájọ yànnà náà. Alhaji ò sákèyàn Akinyefa ló fi ìwé lẹ̀ kò tó tẹ̀lé protocol nígbà tó gbàwé appointment letter ní tó wà nínú ìwé kò tẹ̀lé nígbà tó fi ìwé lẹ̀ tí bá jẹ́ yí pé àìfinipé ní àfihàn pé yẹn tó márùn kọ sábà ń tẹ́wọ̀ lù téèyàn bá ti wá claim friendship ṣe wá ní pé kéèyàn rọ́gẹ́ èèyàn fẹ́ni tó fún yàn lówó oúnjẹ téèyàn náà sì fẹ́ gbà. Ẹ wo ẹ ṣé jàre gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sọ wá tán nísìn Ọlọ́run ọba ti ń ṣe bẹ̀ wàláì kò kó oúnjẹ àrò alihamudulilayi. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè ọ̀rọ̀ rẹ o ẹ ṣé o.